Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi ọ̀dẹ̀ ọ̀dùn bí. Lónìí ohun tí mo ní fún yín ni àfẹ̀ríwí òbìrìkítí kẹta circle theorem 3 lédè Gẹ̀ẹ́sì. Àwọn igun òdì kejì nínú ẹlẹ́rìn ìhà oníyípo jẹ́ alájùmọ̀kún. Kí là ń pè ní ẹlẹ́rìn ìhà oníyípo? Ẹlẹ́rìn ìhà oníyípo ni ẹlẹ́rìn ìhà tó jẹ́ wípé ṣóńṣó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ló fara kan àyípo òbìrìkítí. Àpẹẹrẹ leléyìí, ẹlẹ́rìn ìhà kan nìyí P, Q, R, C. A rí wípé ṣóńṣó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ló fara kan àyípo òbìrìkítí. Ìdí nìyí tí a fi ń pè ní ẹlẹ́rìn ìhà oníyípo. Àfifún ẹlẹ́rìn ìhà oníyípo P, Q, R, C kan. Láti fẹ̀rí hàn pé igun P, Q, R àròpọ̀ igun P, C, R dọ́gba sí ọgọ́rùn-ún kan ọgọ́rin ìpele. Igun P, Q, R àròpọ̀ igun P, C, R dọ́gba sí ọgọ́rùn-ún kan ọgọ́rin ìpele. Ìdí ni wípé igun méjèèjì tí ó papọ̀, igun méjèèjì tó jẹ́ òdì kejì ara wọn yìí ló papọ̀ ló jẹ́ ọgọ́rùn-ún kan ọgọ́rin ìpele. Òun la fi ń pè ní alájùmọ̀kún. Láti fẹ̀rí hàn pé igun P, Q, R àròpọ̀ igun P, C, R dọ́gba sí ọgọ́rùn-ún kan ọgọ́rin ìpele. Igun P, Q, R àròpọ̀ igun P, C, R dọ́gba sí ọgọ́rùn-ún kan ọgọ́rin ìpele. Ìtumọ̀ alájùmọ̀kún ni igun tó jẹ́ ọgọ́rùn-ún kan ọgọ́rin ìpele. Ìṣàgbékalẹ̀: ṣe ìsopọ̀ ìlà PO àti ìlà ríO. Ìlà PO àtisopọ̀ àti ìlà ríO àtisopọ̀. Ẹ̀rí: igun POR dọ́gba sí èjì Y. Igun POR dọ́gba sí èjì Y. Kí nìdí? Ìdí ni pé igun ní oríkò dọ́gba sí èjì igun ní àyípo. Igun ní oríkò dọ́gba sí èjì igun ní àyípo. Níwọ̀n ìgbà tó jẹ́ pé igun tó wà ní àyípo ń bí jẹ́ Y, èyí tó wà ní oríkò ní láti jẹ́ èjì Y. Nítorí ìdí àfẹ̀ríwí òbìrìkítí kìíní. Ìṣẹ́po igun POR dọ́gba sí èjì X. Ìṣẹ́po igun POR, igun yìí là ń sọ báyìí, ó dọ́gba sí èjì X. Ìdí ni pé igun ní oríkò jẹ́ èjì igun ní àyípo. Igun ní oríkò jẹ́ èjì igun ní àyípo. Níwọ̀n ìgbà tí igun tó wà ní àyípo yìí jẹ́ X, igun tó wà ní oríkò ní láti jẹ́ èjì X. Wàyí èjì X àròpọ̀ èjì Y dọ́gba sí ọgọ́rùn-ún mẹ́ta ọgọ́ta ìpele. Èjì X àròpọ̀ èjì Y dọ́gba sí ọgọ́rùn-ún mẹ́ta ọgọ́ta ìpele. Ìdí ni pé ó jẹ́ àwọn igun ní júàmì. Igun tó wà ní júàmì ìyẹn ní oríkò
ó ní láti jẹ́ 360 ìpele. Bá a sì ṣe rí a rí pé igun méjì náà ló wà níjú àmì yìí, ìyẹn ni oríkò. Àwọn náà ni igun èjì x àti igun èjì y. Nítorí náà àròpọ̀ méjèèjì ní láti fún wa ní 360 ìpele. Èjì wọ́pọ̀ nínú àsọyé méjèèjì yìí. Ká gbé èjì jáde nínú àkámọ́. Tá bá gbé èjì jáde a máa rí èjì àkámọ́ sí x àròpọ̀ y àkámọ́ tì dọ́gba sí 360 ìpele. Tá bá fi èjì pín ẹ̀gbẹ́ méjèèjì a máa rí x àròpọ̀ y dọ́gba sí 360 ìpele lórí èjì. Tá bá fi èjì gé 360 ìpele a rí 100 ìpele. Nítorí náà x àròpọ̀ y dọ́gba sí 100 ìpele. Kí wá ní x dúró fún? X dúró fún igun p q r. Kí ni y dúró fún? Y dúró fún igun p c r. Nítorí náà igun p q r àròpọ̀ igun p c r dọ́gba sí 100 ìpele bí a ṣe nílò. Nítorí pé ohun tí wọ́n nílò lọ́dọ̀ wa òun ni láti fẹ̀rí hàn pé igun p q r àròpọ̀ igun p c r dọ́gba sí 100 ìpele. A sì ti wá fẹ̀rí hàn báyìí wípé igun p q r àròpọ̀ igun p c r dọ́gba sí 100 ìpele bí a ṣe nílò. Ní ìní a máa padà gbá ètò rọ̀ sí fún tòní. Ká pàdé láyọ̀. Ẹ ṣeun fún ìwòran àti ìtẹ́tíléko. Ó dìgbà.